àfi kí n sọ nǹkan mẹ́ta nípa yín. Hayakumullahu. tí n bá rí báyìí fún yín lẹ́nìí mo ṣe rìsáàtì nípa yín mo rí pé nǹkan mẹ́ta nǹkan bẹ tó já sí wípé Ọlọ́run ní ẹ níní tọ́lọ́run fún yín ní nǹkan mẹ́ta yẹn ní òun ní gbogbo tẹ́ ẹ rí tí ń jó wèrèwèrè yìí o tí ó sì máa jò 100 ọdún nísìnyí sì ń jò lọ ni. àkọ́kọ́ ń tó yẹ ẹ máa kilẹ̀ báyìí àkọ́kọ́ ni wípé ẹ ní loyalty 100% loyalty tí Mọ̀lánà Amirul Jaysh. Saiful Qodiriyah tamuhun. Intense nígbà náà àwa wà lẹ́yìn yín à ń rí yín àgbàlagbà tí ń pọ́n ọmọdé tí ń pọ́n àgbàlagbà lé òun náà ń kó àwọn ọmọ tó wà lẹ́yìn bí wọ́n ti ṣe fún òun náà nígbà tó náà bá dé kó àgbà ní. ẹni loyalty tá a lè fi gbà wípé dandan gbogbo ọjọ́ táwa náà lò pẹ̀lú yín àfi ká fún yín ní 100% loyalty pẹ̀lú yín. Tamuhun.